ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé èrò kì í dára kíṣẹ́ bàjẹ́ ọmọ aráyé lóró nínú ẹ̀dá ènìyàn wọ́n ní ìkà lọ́kàn abẹ́ẹ̀rẹ́ ni tá a torí ẹ̀ fò mọ́gi ẹ wo èèyàn tá a torí ẹ̀ fò mọ́pẹ̀ ẹ wo ẹni tá a torí pé kó lè dáa fún gbogbo wa tá a fò mọ́ gànà àmọ́ kàkà kó ronú bá a ti máa sọ láyọ̀ eré bá a tún ṣe máa jábọ́ forí gbági ló tún ń sá kiri àmọ́ mo wá fẹ́ kó o tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi o àwa ò ní torí ìwà ìkà tó wù ká jáwọ́ oore ṣíṣe a ní torí ìwà ọ̀dàlẹ̀ rẹ ká jáwọ́ ìrànwọ́ nítorí ìpáwa náà ò tiẹ̀ mọ kí ni pàtó ohun tá à ń ṣe tá a fi ń rí àánú gbà lọ́dọ̀ Elédùmarè kìíní kan wá wà tó dá mi lójú ju àdá wípé ẹnìkan kì í tajà erùpẹ̀ kó má gba owó òkúta bí oore kì í ti gbé bẹ́ẹ̀ náà ni ìkà kì í gbé bí bá bí ni ilẹ̀ abèkéwò ohun tí máa ń san fún ìkà ènìyàn ó ń bọ̀ wá san fún ẹ mo sọ yìí mo dúró ná Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe àṣẹ ire.